أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin àti ní obìnrin, ọmọdé àti àgbà, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó fún wa ní àǹfààní láti tún rí oṣù oníbùkún yìí, oṣù Ramadan. Nínú oṣù yìí, òun náà ni Ọlọ́run ọba àti àwọn òjíṣẹ́ rẹ̀ ni wọ́n ti ní ìrètí wípé àwa tí a jẹ́ ẹrúsìn Ọlọ́run, tá a jẹ́ olùtẹ̀lé òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, a gbé ìjọsìn wa àti àwọn ẹ̀tọ́ rẹ̀ àánú tí a máa ń ṣe, a gbé dé ògóńgó, a gbé wọn ga ju ti àtẹ̀yìnwá lọ, níbàámu pẹ̀lú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, pẹ̀lú ojúrí Ọlọ́run ọba. Nínú oṣù yìí ní àti ìgbà tí a ti bẹ̀rẹ̀ yìí tí oṣù yóò fi délẹ̀, òun náà ni ẹ ó máa bá wa pàdé lórí agbede èyí tí a wà yìí láti máa dá ara wa lẹ́kọ̀ọ́, láti máa ran ara wa létí ní ṣẹ́kí níwọ̀nba. Àwa rọ̀ wá kí a dákun jọ̀ọ́jàre kí a sọ fún àwọn ọ̀rẹ́ wa, àwọn èèyàn wa tí wọn ò tí mọ̀ nípa ètò yìí, kí a fi tó wọn létí pé kí wọ́n tètè tara ṣàṣà láti máa kàn sí wa, láti máa bá wa ká lọ lórí ètò yìí. Lónìí ohun tí a máa gbéyẹ̀wò òun náà ni pàtàkì àti àwọn ìbùkún ààwẹ̀ gbígbà, yálà nínú ti Ramadan àti àbí kìí ṣe nínú Ramadan, àti ní pàtó nínú oṣù Ramadan. Ọlọ́run ọba nínú Al-Qur'an wípé ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Ẹ̀yin onígbàgbọ́ òdodo, a ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún yín gẹ́gẹ́ bí a ṣe ṣe ní ọ̀ranyàn fún àwọn tí wọ́n ṣáájú yín, kí ẹ bá lè jẹ́ olùpayọ̀ Ọlọ́run ọba. Àyà yìí wà nínú orí kejì Al-Qur'ani, ẹsẹ̀ 490. Láti ṣàlàyé àyà Al-Qur'ani fún wa, Hazrat Mirza Bashiruddin Mahmud Ahmad radiyallahu anhu, tí wọ́n jẹ́ khalifa kejì lẹ́yìn olùdásílẹ̀ ìjọ mùsùlùmí Ahmadiyya, wọ́n ṣàlàyé wọn ní àṣẹ ààwẹ̀ gbígbà, yálà ó ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ó wà fún nínú ẹ̀sìn kan tàbí ìwọ̀nba àlàyé òun náà ní ń bẹ ni. Wọ́n ní ó ti wà nínú àwọn ẹ̀sìn láti ayébáyé ni. Lóyè bí àpẹẹrẹ ẹ̀sìn ànábì Buddha, èyí ni ànábì tí ó gbajúmọ̀ ní ọwọ́lẹ̀ Asia ní ayé láéláé. Ààwẹ̀ tí ànábì Musa alayhi salam tí wọ́n gbà, ààwẹ̀ ànábì Isa alayhi salam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn pátá ló ń júwe pé ohun tí Ọlọ́run bá sọ, ààwẹ̀ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáwájú kí ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kí wọ́n tó dé. Wọ́n sì ní ìwé atúmọ̀ èdè yàgbó yájú ti Encyclopedia Britannica, wọ́n ní òun náà sọ pé yálà ní ìgbà láéláé ni, ní ìgbà tí ó ré kọjá lọ kí ìgbà tiwa tó dé, àti ní àsìkò tá a wà yìí, ní gbogbo àwọn ìgbà yìí òun náà ló ní ààwẹ̀ èyí tí àwọn èèyàn yàn fúnra wọn, yálà a yàn fún wọn tàbí wọ́n yàn fúnra ara wọn. Ààwẹ̀ ti ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ó wá di ohun tí a ṣe ní ẹ̀tọ́ tàbí tí a ṣe ní ojúṣe fún àwa mùsùlùmí. Àmọ́ nígbà tí Islam dé, òun náà ni a wá ṣe àwẹ̀ náà ńlá ṣe ní èyí tó ní ojúpọ̀nà pàtó, tó ní ìlànà, tó ní òfin, tó sì ní kí ni àwọn déédéé tí a ti là kalẹ̀ wípé kí a tẹ̀lé kí a fi lè gba àwẹ̀ náà ní àgbáyé àti ní àgbà ní ládàá. Kí Ọlọ́run ọba kí ó ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa. Èyí wá ń túmọ̀ sí pé pàtàkì òun náà ni àṣà ààwẹ̀ gbígbà. Tí a bá wá lọ wo kí ni a fẹ́ fi mọ báwo ló ṣe pàtàkì tó gan àti kí ni àǹfààní tí ń bẹ́ẹ̀ ìkan nínú ẹsẹ̀ àyà nínú àyà Al-Qur'ani yìí tá a kà, àpólà kan wà ń bẹ̀ tí ó wí pé kí ẹ bá lè di olùpayà Ọlọ́run ọba. ń tọ́ka sí pé ìmọ̀ ìjìnlẹ̀ ń bẹ nídìí kí a gba ààwẹ̀ ká lè di ẹni nì tí
ó súnmọ́ Ọlọ́run ọba nígbà tí azọ Khalifatul Masih azọ Khalifatul Masih ẹlẹ́ẹ̀kejì radiyallahu anhu nígbà tí wọ́n tún wá ń ṣe àlàyé lórí ọ̀rọ̀ tattaqun tó parí aya al-Qur'ani yìí wọ́n ní àwọn ti ṣàlàyé rẹ̀ lábẹ́ orí kejì yìí kan náà ẹsẹ̀ ìkẹta wọ́n sì ń lára àwọn àlàyé táwọn ṣe ń bẹ̀ òun náà ni pé ohun tó ń jẹ́ takowa àbí ìtakọ̀ àti tattaqun tí ó ti ara rẹ̀ sun jáde nínú aya al-Qur'ani yìí ó ń túmọ̀ sí kí ẹ̀dá dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ ewu lọ́wọ́ ìpọ́njú ní ẹ̀gbẹ́ kan àti ní ẹ̀gbẹ́ kejì kí ẹ̀dá dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ ìwà ìbàjẹ́ kó dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ ìwà ẹ̀ṣẹ̀ eléyìí wá ń tọ́ka sí pé pàtàkì ohun tá a fi gbé ààwẹ̀ gbígbà ta torí ẹ̀ gbé kalẹ̀ òun náà ni kí àwa ẹ̀dá èèyàn pàápàá jùlọ àwa tí à ń gba oṣù Ramadan àwẹ̀ oṣù Ramadan kí a bá lè rí ìdóòlà àti ìgbàlà lọ́wọ́ ewu lọ́wọ́ ìdààmú àti kí ayé ẹ̀ṣẹ̀ kí wọ́n bá di ohun tí yóò jẹ wá lógún tí a bá wò dáadáa eléyìí ó máa jẹ́ kó hàn sí wa gbangba wípé àǹfààní ńlá ń bẹ nínú kí a gba ààwẹ̀ ní ìtẹ̀síwájú Hazrat Muslih Maud radiyallahu anhu wọ́n ní ọ̀nà méjì pàtó òun náà la máa fi gbàgbọ́ yé kí ni ìdí tá a fi wá gbé ààwẹ̀ yìí kalẹ̀ wọ́n ní ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni eléyìí nì yẹn náà tó pín sí ọ̀nà méjì wọ́n ní alákọ̀ọ́kọ́ rẹ̀ òun náà ni pé ẹ̀dá tí ó bá dẹ́ṣẹ̀ kí ó bá lè rí ojú rí Ọlọ́run ọba ó lè wò pé kó ń gba ààwẹ̀ láti fi ṣe ìtanràn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ààwẹ̀ gbígbà ó máa mú kí ẹ̀dá kí ó dá pé kí ó ní okun kí ó lè ní ìrọ́rí láti fi àyà rán ìṣòro kí ó sì tún lè máa káàánú ọmọlàkejì ẹgbẹ́ rẹ̀ àbí nígbà tí ẹni tí tó bá lóúnjẹ ńlé tó lówó tó lóúnjẹ tó ní mímu tó ní oríṣiríṣi nǹkan tó fi lè dẹ ara rẹ̀ lọ́rùn tí wọ́n á yẹra fún àwọn nǹkan wọ̀nyí òun náà á ní ìmọ̀ sí ebi lára á lè mọ̀ pé àwọn kan ń bẹ tí ebi ń pa nípa bẹ́ẹ̀ ní ìgbẹ̀yìn àwa jẹ́ pé àwẹ̀ gbígbà òun kọ́ ni wípé ká ní àmúmọ́ra ká sì lè káàánú ọmọnìkejì ẹgbẹ́ wa wọ́n ní kókó kejì òun náà ni pé àwẹ̀ gbígbà ó máa ń fún wa ní ìgbàlà kúrò lọ́wọ́ ìtàkùn tàbí pàkúté ẹ̀ṣẹ̀ àti jahannama Hazrat Muslih Maud radiyallahu anhu wọ́n ní eléyìí náà a lè jogún rẹ̀ nípasẹ̀ àwẹ̀ gbígbà nígbà tí ẹ̀dá tí ó bá kọ oúnjẹ rẹ̀ tó kọ mímu rẹ̀ tó kọ̀ sílẹ̀ láti àwọn àyè kan láti àsìkò kan dé àsìkò kejì tí ó yẹra pátápátá kúrò lára pọ̀nrán ilé ayé tó yẹra nínú ìfẹ́kùfẹ́ ara tó yẹra nínú èròkèrò lọ sí ọ̀nà àti lè di ẹni tí Ọlọ́run ọba wọ́n ní irú ẹni yìí ó ti rí ìgbàlà nínú lára tí àwẹ̀ tó lè ṣe fún ni òun nìyẹn wọ́n ní gbogbo àwọn ẹni tí ó jẹ́ ẹni Ọlọ́run ọba pátápátá òun náà ni wọ́n gbà ni wọ́n fohùn ṣọ̀kan lórí pé iṣẹ́ tí àwẹ̀ ń ṣe iṣẹ́ tí ò wín iṣẹ́ tí ò kéré rárá ni nípa pé ó ń fúnni ní ìgbé ayé mímọ́ ó ń fúnni ní ìgbé ayé àtàtà ká bá lè di ẹni tí Ọlọ́run ọba wọ́n ní àmọ́ ṣá o Islam ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí pé a kàn lè máa gba àwẹ̀ lọ ṣáá nítorí pé ìgbésí ayé ká máa gba àwẹ̀ bóyá àwẹ̀ táwọn èèyàn kan ń pè ní bíríbírí ni kò èèyàn ní ṣe èèyàn àgbà láti ọwọ́ àárọ̀ dídí àárọ̀ ọjọ́ kejì láì jẹun láì mumi wọ́n ní Islam kò fi irúfẹ́ àwẹ̀ báyìí kò fi àyè rẹ̀ sílẹ̀ rárá nítorí pé kò ní jẹ́ kí ẹ̀dá kó lè ṣe ojúṣe rẹ̀ bó ti tọ́ àti bí ó ti yẹ wọ́n ní ìdí nìyí tí ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tí wọ́n fi sọ fún wa pé ẹ gbìyànjú kí ẹ rí i pé ẹ ń ṣe nǹkan ní ìwọ̀ntún ìwọ̀nsì ẹ lè máa gbààwẹ̀ lọ ṣá láì ṣínu àbí láì yẹra fún àwẹ̀ gbígbà nítorí pé ara tí yín gan gẹ́gẹ́ bí ẹnìkan ó ní ẹ̀tọ́ lórí yín ẹbí yín ó ní ẹ̀tọ́ lórí yín àwọn àlejò yín àwọn náà ní ẹ̀tọ́ lórí yín ọ̀rọ̀ ànábì wa Muhammad yìí sallallahu alayhi wa sallam ó wà nínú àkójọ ti Tirmidhi ní àyè míì ànábì wa Muhammad sallam nínú Sahih Bukhari wọ́n ní dájúdájú èmi náà ni mo dáa jù láàrin yín tí mo súnmọ́ Ọlọ́run ọba jù nítorí náà bí mo ṣe máa ń gbààwẹ̀ bẹ́ẹ̀ náà ni mo máa ń yẹra fún ààwẹ̀ gbígbà ìdí nìyí tó fi jẹ́ pé n tí ń bá ṣe òní ẹ̀yin náà lẹ gbọ́dọ̀ ṣe ẹ̀kọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìwọ̀ntún ìwọ̀nsì òun náà ni wọ́n gbé gbogbo nǹkan fún wa bí ó tilẹ̀ jẹ́ pé ààwẹ̀ gbígbà ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ó sì pàtàkì púpọ̀ a máa múni dé ààyè ògo a máa múni dé ààyè àǹfààní a máa múni súnmọ́ Ọlọ́run ọba a máa múni mú kí a káàánú ọmọnìkejì ẹgbẹ́ wa àmọ́ síbẹ̀ a lè máa gbà lọ gbére a lè máa gbà lọ láíláí ṣàwárí ààwẹ̀
ó dúró gẹ́gẹ́ bí àròkọ ìjùsílẹ̀ ni, àròkọ pé béèyàn ò bá ní nǹkan báwo lèèyàn ṣe lè ní ìfaradà, àròkọ pé bá a bá ní púpọ̀ ká jẹ kéré, irú àròkọ tí àwẹ̀ ń pa fún ni òun náà ní eléyìí. Ẹni tí ń gba àwẹ̀ kì í ṣe pé yóò yẹra fún jíjẹ nìkan, kì í ṣe pé yóò yẹra fún mímu nìkan, àmọ́ ó jẹ́ ọ̀nà láti lè gba oúnjẹ yìí tó ga jùlọ láti lè gbà á sára. Èyí ni oúnjẹ ti ẹ̀mí, nítorí pé ká jẹ oúnjẹ tara ká jẹ oúnjẹ tẹ̀mí méjèèjì òun ló ń ṣe rẹ́gí pẹ̀lú ra wọn. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà kí àwẹ̀ ó wá láti kọ́ni bá a ṣe ṣe ìtúsílẹ̀ láti inú nǹkan tá a ní sí ààyè èyí tí ó ní ògo. Àwẹ̀ wá láti kọ́ àwa ẹ̀dá èèyàn ní bá a ṣe lo ìgbésí ayé dáadáa. Àwẹ̀ wá láti wá pàjùbà oko tá a ti sá eré ìje tí a ti orí láti wá pàjùbà pápá tí a ti sá eré ìje láti bá lè dé ọ̀dọ̀ Ọlọ́run ọba. A gbọ́dọ̀ kíyèsí nínú àyá Al-Kùránì èyí tí a kà wípé Ọlọ́run ọba kìí ṣe pé ó kàn ń pàṣẹ ààwẹ̀ fún wa nìkan, àmọ́ ó tún sọ fún wa nínú àwọn àyá èyí tí ó tẹ̀lé wípé àwa mùsùlùmí a gbọ́dọ̀ gba ààwẹ̀ yìí bá a ṣe yàn án fún wa, a gbọ́dọ̀ gbà á bí Ọlọ́run ọba bó ṣe là á kalẹ̀ fún ni, a gbọ́dọ̀ gbà á lọ́nà tó máa gbà mú àǹfààní wá, a gbọ́dọ̀ gbà á lọ́nà tí ó máa gbà fi bá àṣẹ Ọlọ́run ọba mu, a gbọ́dọ̀ gbà á níbàámu pẹ̀lú bí ó ṣe wà ní àgbékalẹ̀ nínú Al-Qur'an. Àwọn àlàyé wọ̀nyí tí a rí gbọ́ láti ẹnu Khalifatul Masih ẹlẹ́ẹ̀kejì ó kún rẹ́rẹ́, ó kún dẹmudẹmu. Tí a bá ronú lé wọn lórí dáadáa, a ó mọ̀ pé láìsí àní-àní pàtàkì òun náà làwẹ̀ gbígbà, nítorí pé àṣẹ Ọlọ́run ọba ni, nítorí pé ọ̀nà àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ni, nítorí pé ọ̀nà ìsọ ẹni di mímọ́ ni, nítorí pé ọ̀nà ìgbéni sókè nípa tẹ̀mí ni. Àǹfààní ibẹ̀ sì pọ̀ púpọ̀. Lára àǹfààní tá a tọ́ka sí òun náà ni pé ó ń fúnni ní àǹfààní láti dàgbàsókè lẹ́mìí, ó ń fúnni ní àǹfààní láti yẹra fún ẹ̀ṣẹ̀, ó ń fúnni ní àǹfààní láti yẹra fún ìfẹ́kùfẹ́ tara. Àwẹ̀ ń fúnni ní àǹfààní láti káàánú ọmọnìkejì. Àwẹ̀ ń fúnni láǹfààní láti ní ẹ̀mí ìjùsílẹ̀. Tá a bá kíyèsí àwọn pàtàkì wọ̀nyí, tá a kíyèsí àwọn àǹfààní wọ̀nyí, a mọ̀ pé ká mú àwẹ̀ gbígbà ní ọ̀kúnkúndùn ó ṣe kókó, ó ṣe pàtàkì, pàápàá jùlọ nínú oṣù Ramadan, nínú irú èyí tí Ọlọ́run bá ti fún wa láǹfààní láti wọ inú rẹ̀ yìí. Bá a bá gbà á olóore nínú, bá a bá gbà á ó ní àǹfààní èyí tó pọ̀ púpọ̀ nínú. Kí Ọlọ́run ọba kó má fi tèní tí a gbọ́ yìí kó má fi ṣe ìkẹyìn fún ẹnì kọ̀ọ̀kan wa, kó jọ̀ọ́ jàre kó jẹ́ kí àwọn ẹ̀kọ́ tá a máa gbé jáde lórí ètò yìí kó jẹ́ àṣegbà lọ́dọ̀ Ọlọ́run ọba, kó yìí ṣe gbogbo aláǹfààní ní ẹnì kankan láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi tó parí sí. Rabbana alayka tawakkalna wa ilayka anabna wa ilayka al-masir. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu.